play voice notes Aunty Lizzy o mo máa play o but Aunty Lizzy o paro inú eléyìí Aunty Lizzy wà látare Aunty yẹn go sef gan sef tá bá mo nǹkan tó ń bí Aunty yẹn nu go sef gan ẹ̀yin irú sí dale pọ̀ tẹ́ ń rú sí gbogbo ẹ̀ Ọlọ́run gbọ́ nǹkan tí ẹ sọ pa industry tó sọ pé movie àwọn tó lọ ya ọmọ ya na kan wípé kò Ọlọ́run ò rí ó common gan ó common fún yín gan ó common fún yín gan tẹ́ bá ń dògbà lọ́wọ́ ní farabalẹ̀ ní farabalẹ̀ ẹ bá ṣe giri ẹ gbójú sókè ẹ má ṣe wípé ilẹ̀ ní gbogbo Nàìjíríà ẹ̀yin lè gbọ́ nǹkan tá Aunty yẹn sọ. Déwùnmí Fatai tí wọ́n bá sọ fún ó mọ nǹkan tí Déwùnmí Fatai ṣe mo pè é síṣẹ́ mo sanwó iṣẹ́ fún mi ò jẹ́ ní kọ́bọ̀ ó bìlì mi ó dẹ̀ sọ fún lòun àgbowó tán lọ bè lọ́wọ́ anybody Déwùnmí máa gba owó tán kó tó wọ oko òun ló rú dùjù in history film industry ó ní jẹ́ Déwùnmí lówó láyé kó wá sí location lọ bèrè lẹ́yìn tí Déwùnmí gbowó tán èmi fún lówó out of inú kan Déwùnmí wá sí location out of inú méjì mo fún Déwùnmí lówó oúnjẹ Déwùnmí kúrò ní location mo wá pé olóhun ti lọ mo ní kí ló dé olówó oúnjẹ ò tó olókéré mo wá ní padà jẹ́ ń fún ẹ sí Déwùnmí bẹ̀rẹ̀ sí ní gbére ẹ̀ ṣépè èpè ńláńlá Déwùnmí wá court Déwùnmí ò gbé aago mi mọ́ àṣé Déwùnmí ti dúró dè mí ní WhatsApp mo wá dé èpè yẹn padà fún Déwùnmí ní WhatsApp Déwùnmí wá gbọ́n pé kóun package ẹ̀ kóun gbé lọ fún Instablog àtijọ́ yẹn ni Déwùnmí ti ṣubú tí ò dẹ̀ ní dìde mọ́ ìdílé léyìí tíátà tájọ́ ń ṣe kò fàyè gba ìwà tí Déwùnmí wù wọ́n ní ṣẹ̀mí bí ẹlògùn ọ̀rẹ́ tí n bá ṣaburú fún Déwùnmí tí owó ò bá tó ó yẹ kí Déwùnmí mọ̀ pé ẹni yìí sì lè fún mi jù bẹ́ẹ̀ lọ́nu ayé ó yẹ kí Déwùnmí rú ọlá àmọ́ nítorí pé Déwùnmí òun ti lúgọ láti mú mi fún ọ̀tá tó rán níṣẹ́ èmi pé Déwùnmí kó wá jẹun kó wá ṣoríire ó gbọ́ mi Kausara láti ọjọ́ yẹn ni Déwùnmí ti ṣubú nítorí pé production yẹn wọ́n tún wá lọ bá cameraman lẹ́yìn ìgbà tí mo ná millions of naira cameraman sọ fún mi wípé fíìmù mi ti sọnù ìyẹn ọmọ Yana kò sọ ní tíátà kan tí ọmọ Yana látijọ́ tí mo ti ń sọ pé wọ́n jí fóònù mi pé wọ́n jí fíìmù mi pé wọ́n mọ̀ọ́mọ̀ sọ pé fíìmù mi sọnù ǹjẹ́ mo dárúkọ Déwùnmí sí rí ṣé mo fi ọjọ́ kan Déwùnmí mo mọ̀ọ́mọ̀ avoid ẹ mo fẹ́ kí ọ̀run deal pẹ̀lú ẹ gbogbo ìwà tó wù tó bá jẹ́ pé lóòtítọ́ ni Déwùnmí ó kù Ọlọ́run àmọ́ tó bá jẹ́ lórí aburú ni Déwùnmí in as much tí fíìmù yẹn ò jáde gbogbo ẹni tó lọ́wọ́ sí àìjáde fíìmù yẹn wọn ò ní jáde ayé ò ní rí wọn ìràwọ̀ wọn inú ilẹ̀ ló máa wà ẹ rò pé mo gọ̀ torí pé mi ò gbé yín lọ station mi ò gọ̀ torí mi gbé yín lọ station torí mo mọ bí Adótòṣì Gistlover bó ṣe máa operate wàá rí pé èmi nìkan ṣoṣo ni mo máa ń tú àṣírí Gistlover bó ṣe máa operate torí tí n bá gbé yín lọ sí police station ẹrẹ́dì àti drag orúkọ mi mo pa nǹkan mọ́ra tó pọ̀ mo pa nǹkan tí ò yẹ kí èèyàn pa mọ́ra ẹ touch me emotionally psychologically ẹ bá mi hùwà bíi kó tán fún mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé mi ò kì í ṣọ̀lẹ tó bá jẹ́ pé ọ̀lẹ ni mí ọ̀tá mi á ti di ohun ògbàgbé bọ́n torí pé mi ò kì í ṣọ̀lẹ mo bẹ̀ sí ní ga nínú ayé sórí àti Lizzy Anjorin show àti Kofo Playhouse ọmọ Yana Wunmi ó dijọ́ tí àwọn fíìmù yẹn tẹ́ ẹ bá lọ kó jáde nínú ibi tẹ́ ẹ tó. ṣe ti gbọ́ báyìí
normal ìkà làwọn èèyàn industry yìí wọ́n ṣe ìkà film industry wọ́n ṣe ìkà ó ga lára yín káàtì ẹ máa fún kó fún wọn jẹ tó bá táàtì ẹ bá fún wọn jẹ ìwọ tó bá jẹ̀bi èèyàn máa mọ̀ ìwọ tó jẹ̀bi èèyàn máa mọ̀ ní tètèlé yìí o tètèlé yìí o tètèlé yìí o ẹ̀yin lẹ jẹ̀bi àǹtí yẹn ó fún ẹ lówó wá lówó ń jẹ òtó ó wá lọ kó location ẹ máa ṣe burúkú yẹn most of the time kó ṣe yín lọ́jọ́ mo ṣì ń bọ̀ nínú industry àwọn àṣírí kan wà tá a ṣe máa padà tún bẹ́ẹ̀ kò sí kan tó fẹ́ ṣe fún wa má ti fẹ́ ṣe fíìmù má ti pè máwọn location mi omi ò ní ìdí ẹ̀pẹ́ ni marketer kọ̀ọ̀kan jìra wọn mú I have my YouTube kò ń sọyọ́ kan bẹ́ẹ̀ kò ń sọyọ́ kan ẹ̀ lè flag ẹ̀ kò ń sọyọ́ kan èmi kò mo ti dúró dé yìí ẹ̀yin oníwà bí ìwọ̀ ṣìwòfò tó wà lọ́wọ́ yín yẹn àṣírí gbé máa tó tú.